is the first thing. Whether you collect Yoruba nation, whether you not collect Yoruba nation, Odu Ifa will help Yoruba people a lot. Tẹ́ bá ti ṣe Odu Ifa kẹ́ gbé wá fún mi kí n wò. Kí wá train yín nínú Odu Ifa. Quran is Lárúbáwá book, not God book. Bible is Englishan book, is Hebrew book, not God book. Ó ti kọjá lára yín, aṣọ yín ò bọ́ ọmọ yẹ mọ́ ọmọ yẹ yín ti rìn ìhòhò wọjà. The only solution you have is we need to define Nigeria. That is Africa book. Ẹ mọ̀ pé Yorùbá ní bàbá gbogbo àgbáyé pátá. Ìgbà tó jẹ́ pé gbogbo yóò kò ráyè àti ka Bíbélì. Àwọn òyìn ìwé tí àwọn òyìnbó tó wá fi gbá yín inú ẹ̀ láti wọn tuntun máa tú. Inú ẹ̀ ni àṣírí wọn tú sí wa lọ́wọ́ wípé Yorùbá ló ní gbogbo àgbáyé. Torí pé àwa aráyè àká a fẹ́ mọ òtítọ́. Agba research, we want to know the truth. Inú Quran tó wá fi gbá wa inú ẹ̀ wo là wá ti gbá research nǹkan tó yẹ ká gbà wípé Muhammadu wọ́n fọ́ọ̀jì ẹni. Tó bá pé Muhammadu rí ìlú yẹ kọ́kọ́ bàbá àti ìyá ẹ̀ àti mọ́ ṣe bí sínú Quran. Ibi mẹ́ta péré náà ti dárúkọ Muhammadu nínú Quran. Síbi mẹ́rin ibi tó kù wọ́n ń lo Ànábì. Anybody can be Ànábì. Ànábì means òjíṣẹ́ Ọlọ́run. Anybody can be Ànábì. Tó máa milẹ̀ bí Quran ṣe milẹ̀. Ìgbà lẹ́ máa bọ́ lóko ẹrú. Àjẹ́bẹ́ ẹ̀kọ́ ẹni gbogbo yín máa kú sí. Kẹ́dẹ̀ padà lọ sí àwọn school orí burúkú tẹ́ ń ṣe. Kẹ́dẹ̀ sọ fún wọn níbẹ̀ pé kọ́ńdà history padà sí school. History. We need history. Kọ́ lọ bẹ̀rẹ̀ history láti ọgbà Édẹ́nì. Kọ́ má bẹ̀rẹ̀ history rádaràdá tó ń sọ. Let them read history from Adam and Eve. They should go and start the history there. Question tí mo béèrè lọ́wọ́ yín lọ́jọ́ mẹ́ta ẹ ti béèrè lọ́wọ́ àfáà yín wípé níbo ni bàbá Muhammadu wà, kí ló kọ bàbá Muhammadu nínú Quran, kí ló kọ bàbá nínú, kí ló kọ ìyá nínú Quran. It is a pity for all of you. Gbogbo àwọn tẹ́ fi ṣe olórí pátá ọmọ àlè ní gbogbo wọn. Wọ́n lówó wọn lọ́pọlọ. Wọ́n ní they have money, they don't have brain. Wọ́n ti bà Yorùbá jẹ́, wọ́n ti kọlu Yorùbá, ara ti pa Yorùbá. Gbogbo yín kẹ́ ẹ rí o, ẹ rí nínú Bíbélì o. Bọ̀wọ̀ fún bàbá rẹ àti ìyá rẹ kí ọjọ́ ẹ kó ba lè gùn. Yorùbá ló ti lọ́kọ̀ọ̀rọ̀ yẹn o. Yorùbá ló ń bọ̀wọ̀ fún bàbá, ló ń bọ̀wọ̀ fún ìyá o. Annual Ifa and Orisha Festival, the festival that gathered all Ifa and Orisha worshippers together all over the world to give offering to the deities. Here comes again the 8th edition of World Ifa Orisha Festival and Pilgrimage 2022. This is the line-up programs for the festival. Pilgrims will arrive and lodge on Saturday, 21st of May, 2022. There will be pilgrimage to Ìjẹ̀lú Èkìtì to give offering to Eshulalu on Sunday, 22nd of May, 2022. Monday, 23rd of May, there will be movement to Ilogbo Ekiti to pray under the Holy Ifa palm tree with 42 heads. There will be visitation to only river on earth that flows uphill, Odo Erin, Erijinya Ekiti, to pray for healing on Tuesday, 21st of May. In the afternoon of same day, there will be movement to Ire Ekiti, the home of Ogunlakaye. Wednesday, 25th of May, there will be visitation to the home of legend Poroye, the woman who saved Orunmila in Iva Fasis at Ido Faboro Ekiti. There will be movement in the afternoon to Ijan Ekiti, the home of Poroye's son Olomo Isaba Ekiti. Will be the next to visit on Thursday, 26th of May.
the home of Osonye. There will be offering to Ifa in the afternoon at Oke-Igeti, Ado-Ekiti. Friday, 27th of May, there will be visitation to home of Osun Shengeshe at Igede-Ekiti. Saturday, 28th of May, is the pilgrims procession from Oke-Igeti to Oke-Olota, where there will be yearly Ifa consultations. Sunday, 29th of May 2022, is the pilgrims departure. The 8th World Ifa Orisha Festival and Pilgrimage 2022 is powered by International Council for Ifa Religion under the leadership of Oluwo Sholagbade Popuola. Come and your prayers shall be answered. Announcer, Asha Yoruba TV. Ẹ̀yin aya ẹ máa tẹríba fún àwọn ọkọ yín. Àwọn Yorùbá ló ṣe o. Ẹ̀gbọ́n ni yóò máa sin àbúrò àfìgbà tí èpè yín mọ́ yín. Ṣùgbọ́n Bíbélì dẹ̀ sọ fún wa ò nígbà yẹn. Ó ní tí a bá di alágbára tán, ó ní a máa bọ́ àjàgà yẹn kó lọ́rùn wa. Kí lágbára náà yìí ní odù Ifá? Ṣùgbọ́n wọ́n ti initiate wọn pẹ̀lú kéwú orí burúkú. Wọ́n ti initiate ọpọlọ wọn pẹ̀lú báìbù wèrè. Wọ́n ti initiate ọpọlọ wọn pẹ̀lú stupid English language. It is a pity for all of you. Tí àwọn gọ́ọ̀nà Yorùbá náà bá máa sọ̀rọ̀ lórí tẹ́lẹ̀sìn. Èdè ìlú bàbá wọn náà sọ yẹn. Bí Haúsá bá sọ òyìnbó ẹyọ kan, èdè ẹ̀mẹ́wàá máa wọ̀ láàrin. Bí Ìgbò tó bá sọ òyìnbó mẹ́wàá, èdè wọn máa sáwọ̀ láàrin. O ò lè gbọ́ Yorùbá lẹ́nu ọmọ Yorùbá láyé àfi òyìnbó orí burúkú, òyìnbó òsínwìn. Àfìgbà tí ẹ̀gbọ́n wa di àbúrò. Whether you like it or not, you need the odù Ifá. Àti wípé wọ́n máa fún wa ní Yorùbá nation. Àti pé wọ́n ò fún wa. We need odù Ifá. Ilé tẹ́lọ fi ń ra ìbọn orí burúkú kiri. Ẹ lọ ṣe ìwé odù Ifá jáde tó máa cover gbogbo adúláwọ̀. Kẹ́ bẹ̀rẹ̀ sí ń pín fún àwọn ọmọ ní school kan bẹ̀rẹ̀ sí ń ka. Bọ́n ṣe pa A for apple kọ́ máa sọ pé èjì ogbè òtùrùpọ́n. Ògúndàsẹ́, Ògúndàwọ̀n, Ògúnjùdí, Ògúndàdí, Ògúndàbèdé, ọ̀wọ̀nràn méjì, ìwòrì méjì. Káwọn náà máa sọ. Wọ́n ṣe kọ́kọ́ A for apple, B for baby, I for son, ìgbà kan àwò kan tó ń kà ní school. Káwọn náà máa kà ní school. Gbogbo àwọn tẹ́ fi ṣe olórí pátá ọmọ àlè ní gbogbo wọn. Wọ́n lówó wọn lọ́pọlọ. Wọ́n ní they have money, they don't have brain. Ẹ wo àwọn ọmọ Yorùbá jàǹkànjàǹkàn tó ti lọ. Kò sí ẹni tí ọpọlọ ẹ̀ ń wá sórí ẹ̀ nínú gbogbo yín pé ó yẹ kẹ́ ní odù Ifá tó máa kọ́fà gbogbo Áfíríkà. Àwọn òyìnbó gbá yín because of Bíbélì. Wọ́n kọ ọ̀rọ̀ Ọlọ́run díẹ̀, wọ́n fi tiwọn sí, wọ́n gbé sábẹ́ Ọlọ́run. Àwọn Lárúbáwá kọ kéwú, wọ́n kọ ọ̀rọ̀ Ọlọ́run díẹ̀, wọ́n fi tiwọn sí, wọ́n lọ fọ́ọ̀jì Muhammadu wá fún yín, fake Muhammad. Tí ò ní bàbá, tí ò ní ìyá nínú Quran. Wọ́n fèkè wá fún yín, ẹ gbà ẹ sódì, ẹ sọ̀rọ̀ ayé dọ̀tá ara yín. It's a pity for all of you. Question tí mo béèrè lọ́wọ́ yín lọ́jọ́ mẹ́ta ẹ ti béèrè lọ́wọ́ àwọn àfáà yín. Wípé níbo ni bàbá Muhammadu wà? Kí ló kọ bàbá Muhammadu nínú Quran? Kí ló kọ bàbá nínú? Kí ló kọ ìyá nínú Quran? It is a pity for all of you. Kẹ́tù sí anything nílẹ̀ Yorùbá, ẹni ìdòdò Ifá. Tó máa milẹ̀ bí Bíbélì ṣe milẹ̀. Tó máa milẹ̀ bí Kùránì ṣe milẹ̀. Ìgbà ilẹ̀ máa bọ́ lóko ẹrú. Àjẹ́ bẹ́ẹ̀ kó ẹnu gbogbo yín máa kú sí. Kẹ́dẹ̀ padà lọ sí àwọn school orí burúkú tẹ́ ń ṣe. Kẹ́ lọ sọ fún wọn níbẹ̀ pé kán dá history padà sí school. History. We need history. Kọ́ lọ bẹ̀rẹ̀ history láti ọgbà Édẹ́nì. Kọ́ má bẹ̀rẹ̀ history dáadáa tó ń sọ. Let them read history from Adam and Eve. They should go and start the history there. Ẹ mọ̀ pé Yorùbá ní bàbá gbogbo àgbáyé pátá. Ìgbà tó yẹ pé gbogbo yóò kò ráyè àti ka Bíbélì. Àwọn ìwé tí àwọn òyìnbó tó wá fi gbá yín inú ẹ̀ láti wọ́n tuntun máa tú.
inú ẹ̀ ni àṣírí wọn tú sí wa lọ́wọ́ wípé Yorùbá ló ní gbogbo àgbáyé. They mention Muhammad 3 times or 4 times in Quran. No father, no mother. Ibi tó kù tó ti lo anabi. Anybody can be anabi. Anabi means òjíṣẹ́. Ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, ẹ̀yin gómìnà Yorùbá, ẹ̀yin vice president Yorùbá, ẹ̀yin olówó Yorùbá, we need Odu Ifa in Yoruba land, whether you like it or not. Then you bring the Odu Ifa, then I teach you. Kì í ṣe Odu Ifa pẹ̀jẹ̀pẹ̀jẹ̀ tẹ́ máa ń ṣe o, tẹ́ máa sọ pé kí wọ́n lọ máa gbé ẹbọ lọ sórí ìta mẹ́ta o. Gbogbo gbé ẹbọ lọ sórí ìta mẹ́ta yẹn gbogbo ẹ̀ ló ní ìtumọ̀ o. Ọ̀rọ̀ Ọ̀rúnmìlà òwe ni o. Ọ̀rọ̀ Jésù òwe ni o. Ọ̀rọ̀ Ísá ọmọ Mọ́ríámà òwe ni o. Ọ̀rọ̀ Ọlọ́run òwe ni o. Ọ̀rọ̀ Ọlọ́run dàbí òwe o. Ọ̀rọ̀ Ọlọ́run dàbí òwe o. Àgbèraga ẹ lọ ṣọ́ra yín, alágídí ẹ lọ ṣọ́ra, òjò ẹ̀san kò ní gbé sókè yóò rọ̀ o. Ọ̀rọ̀ Ọlọ́run dàbí òwe o. Ọ̀rọ̀ Ọlọ́run dàbí òwe o. Ó kún sọ́wọ́ gbogbo yín. Kí wá túmọ̀ Odù Ifá fún yín ní the way tí gbogbo àgbáyé tó máa fi rí, tó máa fi láìkì láti máa kà. Ẹ fẹ́ túmọ̀ Odù Ifá fẹ́yàn ní kán lọ gé ẹ̀yàn obìnrin, kán lọ gé ìdí, kán lọ gé kíní, kán gbé lọ sórí ìta mẹ́ta. Kò sẹ́ni tó máa gba ẹ̀sìn orí burúkú yẹn. Ẹ lo ìyá ọpọlọ yín, wọ́n ti lo ọpọlọ fún yín, wọ́n ti gbá yín, ẹ̀yin náà ẹ lọ fi Odù Ifá gbá wọn. You are going to school because of English language. You are a Christian because of Bible. Wọ́n ọ̀dẹ̀ sọ wípé ní àtètè kọ́ sí Ọlọ́run dá Bible àti Quran. Ilé tí Bible dé ni wọ́n di Mùsùlùmí. Ilé tí Bible dé ni wọ́n di Kírísítẹ́nì. Ilé tí Quran dé ni wọ́n di Mùsùlùmí. Nobody know Quran, nobody know Bible before. Wọ́n ti gbá ìṣàṣìyàn àwọn bàbá àwọn òyìnbó. Wọ́n ti gbá ìṣàṣìyàn pé kí náà lè fi gbá yín yìí o, kí náà lè fi bá yín yé yìí o. Jẹ́ kán lọ sí Bible kan jáde kán sọ pé Ọlọ́run ló sọ. Wọ́n ti sọ àwọn ọmọ Yorùbá dọ̀tá wa. Ọmọ tẹ́tí ní ṣètò ọpọlọ ẹ̀ láti kékeré. Bá sá bò bí èdè bàbá oníbàbá. Ọmọ tẹ́tí ní ṣètò ọpọlọ ẹ̀ ní kékeré. A for apple, B for baby, F for egg. Wọn ò gbọ́ òyìnbó kan. Tó bá máa ṣètò náà lórí rédíò, òyìnbó ní ràì, òyìnbó rédèrèdè. O ò lè fi Yorùbá teach chemistry. O ò lè fi èdè Yorùbá ẹ lè fi teach social study. Ẹ lè fi èdè Yorùbá ẹ lè fi teach art. It is a pity for all of you. Gbogbo ẹ ti sọnù, ẹ ti forí légbó. Ìjà òràn o, agídí òsè. Ẹni tó òsè tíṣà kò lè, ẹni tó kàwé kò lè ṣe tíṣà. Ọpọlọ náà fi ń ja ogun, kì í ṣe ìbọn, kì í ṣagídí, kìràgìdà ọdọ́là. 36. Àwọn òyìnbó 36 náà ń lò, wọn ò lo power. Tẹ bá ti ń ṣe kíní kan, wọ́n lọ cross yín níwájú. 36. Ẹ̀yin Yorùbá, ẹ̀yin olówó Yorùbá, ẹ ṣe ọpọlọ yín sílẹ̀. Tí ẹ ò bá ṣe nǹkan tó yẹ kẹ́ ṣe kẹ́ tó kú, ẹ kọ́kọ́ dákú ẹ ṣe wá kú. Gbogbo yín lẹ gbọ́ nǹkan tó mọ́ sọ lójoojúmọ́, ṣùgbọ́n ẹni orí yín burú, ẹni etí yín di pé ẹ fẹ́ gbọ́ nǹkan tó mọ́ sọ. Odù Ifá is very, very important in Yoruba land, whether you like it or not. As you are initiate the head of your children with English language, with Arabic language,
school ilé kéwú gan ti wà ní Nàìjíríà tó ti kọ́ Arabic language. Èèyàn mélòó ló lọ kó àwo ní Nàìjíríà? Bẹ́ẹ̀ ṣe ń ṣe wòlímà sí bẹ́ẹ̀ náà lẹ́sẹ̀ ń ṣe àwọn awo ni àwọn awo náà ṣe ń gba kínní àwọn ọmọ làwọn awo náà ṣe ń ṣàṣeyege nínú ìwé odù Ifá. Bẹ́ẹ̀ ṣe ń ṣe wòlímà lọ́dọọdún tẹ́ lọ sí Bible school. Ó ti kọjá lára yín, aṣọ yín ò bọ́ ọmọ yẹ yín ti rìn ìhòhò ọjà. The only solution you have is we need to define Nigeria. That is Africa book. They use their brain, join the word of God. They write everything inside Odu Ifa. Odu Ifa, Quran, Bible, they are one. But all of them pick small something inside Odu Ifa, they use their brain to join it. Èyí tẹ̀dẹ̀ ní Odu Ifá kẹ́ ẹ ò mẹ̀túmọ̀ wọ́n ti bà ayé yín jẹ́. Inú yín bí mi, pé ewu gbogbo yóò dàbọ̀.